so máa play ọ̀rọ̀ tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ máa play èyí tí Ọmọyẹlé Sowore tó ìfèsì lákòókò kan àwọn èèyàn kan láti ibì kan ká má dárúkọ ìlú mọ́ wọ́n gbé fídíò kan jáde nípa Ọmọyẹlé Sowore wípé kò dọ̀bálẹ̀ láàfin Ọọ̀ni tilé Ifẹ̀ ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ yẹn wálé yé lọ́dún 2018 if I'm not mistaken nígbà tí campaign lọ lórí ọ̀rọ̀ òṣèlú first time tọ́mọyẹlé Sowore máa jáde pé òun fẹ́ dupò ààrẹ nìyẹn sọ́dẹ̀ wá sílé Ifẹ̀ ìdí ni pé Ọọ̀ni tilé Ifẹ̀ wà very very accommodating wọ́n wà very very accommodating he always welcome everybody Brazil, Burundi, Philippines, Hawaii, okay, Canada, Romania. God bless you, sir. So, kí ni tí mo gbìyànjú àti sọ? Kò ní pé time yẹn a ti ń gbọ́ èmi ti ń gbọ́ Ọmọyẹlé Sowore before then. Because tó bá ti ń gbọ́ Sahara Reporter, wàá mọ̀ pé Ọmọyẹlé Sowore ló ní Sahara Reporter. And to be candid, he did wonderfully well. Pẹ̀lú news outlet yẹn Sahara Reporter náà ló promote Ọmọyẹlé Sowore instead abanṣe náà ló máa promote èèyàn. And let me tell you this, Ọmọyẹlé Sowore jẹ́ source of encouragement, source of inspiration for many people. Ẹ mọ̀ pé àwọn sòótọ́ tó bá dibi ká báyàn jà máa báyàn jà bọ̀ tó bá dibi ká sòótọ́ ọ̀rọ̀ á máa sòótọ́ ọ̀rọ̀. Kennedy ó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú laptop ẹyọ kan. Oyekemi náà jẹ́ source of inspiration for many people. I started my studio nínú sitting room mi. Nínú sitting room mo ti bẹ̀rẹ̀ studio mi. Plywood mo fi ọ̀rá káàfù bì kan sẹ́gbẹ̀ẹ́ mẹ́nu ọ̀nà yàrá. Mo dẹ̀ gbé mixer síbẹ̀, mo dẹ̀ gbé microphone síbẹ̀, mo dẹ̀ ń present láti bẹ̀. So, ìyẹn jẹ́ ẹ̀kọ́ fáwọn tí ń bọ̀ lẹ́yìn, especially àwọn tí wọ́n máa ń dájọ́ sí nǹkan tàbí àwọn tán máa ń sọ wípé ó dìgbà táwọn bá tóbi tó báyìí káwọn tó gbègbèsẹ̀. You don't always start big, you start small and grow big. Àwọn èèyàn kan wà tó lọ́n fún wọn lórí ọ̀fẹ́, they can start big at any fucking time. Davido lè bẹ̀rẹ̀ big, ọmọ olówó ni láti lẹ̀. Ọmọ Ọ̀tẹ́dọ́lá lè bẹ̀rẹ̀ big, ọmọ Makadenuga lè bẹ̀rẹ̀ big, ọmọ any governor lè bẹ̀rẹ̀ big, ọmọ any president lè bẹ̀rẹ̀ big, ọmọ Dangote lè bẹ̀rẹ̀ big, ṣùgbọ́n àwa ò lè bẹ̀rẹ̀ big. Àbówó ńlé ẹnìkan kò ṣiṣẹ́ lẹ̀ fún wa. Wọ́n lọ máa tàpátá dìde ó rọrùn, wọ́n máa tàpátá dìde rọrùn because àpáta rọrùn láti sáré lórí ẹ̀. Majority wa tàbí ó lè má jẹ́ majority o, ikọ̀ kan láàrin wa including myself, èmi ìsí ọmọ àtàpátá dìde o, ọmọ àtẹrọ̀fọ̀ dìde ní mí, ẹrọ̀fọ̀. Ẹ mọ̀ kéèyàn fẹ́ máa yọ sẹ́nu ibì kan kí mi ò tún máa wọ bẹ̀, kó tún máa yọ kí mi ò tún máa wọ bẹ̀, kó tún yọ eléyìí kí mi ò tún wọ bẹ̀. So irú èèyàn bẹ́ẹ̀ ni Ọmọyẹlé Sowore. Ìgbà tí mo wo interview ẹ̀ lórí báwo ló ṣe bẹ̀rẹ̀, mo rí pé ọkùnrin ni. Now ká má wàá yà kúrò níbi tá à ń lọ. Lọ́dún 2019 Ọmọyẹlé Sowore wá sífẹ̀. Bóyá mi mọ̀ bó ṣe rìn o, bó ṣe pọ̀ kábíyèsí Ọọ̀ni tó ní dẹ̀ sọ pé kó máa bọ̀. So ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ pọ́jọ́ yẹn náà ni Sowore fail. Lóòótọ́ ká ní ò ṣe nǹkan tó ṣe náà, Sowore ò níbi tó ń lọ as far as Nigeria is concerned, because anybody tó bá wà aggressive ò lè lead Nigeria. Ẹni tó lè lead wa lẹni tó lè tàn wá, tó lè parọ́ fún wa, tó lè pọ́n wa lé, tí ó yàn wá jẹ, tí ó ti mọ ibi tó ti fẹ́ kàn wá ń kó. Ẹni tó lè promise wa ní tí ò ní ṣe, irú àwọn tó lè lead wa nìyẹn. Kì í ṣe irú àwa tá à ń sojú abẹ ní Èkó yìí, wàláhì mi lè jẹ kánsílọ̀, kò sẹ́ni tí ó dìbò fún mi. Débi tí màá jẹ chairman local government, kò sẹ́ni tí ó dìbò fún mi.
because ìgbà tí n bá sọ fún pé mi ní náwó fẹ́ nìkankan kódà mi ní ṣe pósítà àbí tó pósítà bá lè dàbí passport lókù tàbí tí ó dàbí picture 5x7 ẹ̀ ń bá ti rí mi bẹ̀rẹ̀ rí mi ẹni tí ò bá dẹ̀ rí mi wàhálà ilé ayé tiẹ̀ nìyẹn kọ́ tán ojú ẹ̀ dáadáa tàbí kọ́ lọ ràgò. So now Ọmọyẹlé Sowore wá sílé Ifẹ̀ kábíyèsí Ọọ̀ni ò tètè attend sí kábíyèsí wá wọlé Ọmọyẹlé Sowore wá dọ̀bálẹ̀ àwọn wá ní kó dọ̀bálẹ̀ wá lòun ò lè dọ̀bálẹ̀ òun sì máa dọ̀bálẹ̀ kábíyèsí dáhùn dúró fòdìdí wákàtí 3 tẹ́ ẹ̀ bá gbàgbé èmi àkàndọ̀rọ̀ àwọn kókó jáde against ẹ̀ nígbà yẹn mo kọ́ jáde mo praise ẹ̀ mi ìrántí mọ́ jáde so mo kọ́ jáde mo praise ẹ̀ nígbà yẹn oríṣiríṣi àwọn èèyàn pé Sowore ẹnìkan Awíkóńkó máa ń bojú báyìí nǹkan so nínú interview ẹ̀ níbi tó ti ń ṣe Thanksgiving he mentioned my name ó dúpẹ́ lọ́wọ́ mi èmi ó pè mí mi pí kọ́ mo rí nọ́mbà wọ́n sẹ́yìn nọ́mbà ẹ̀ sí mi ò pé ó pè mí pí kọ́ torí mo mọ̀ kí mo máa hit ẹ̀ padà bí nǹkan bá ṣe rìn lèmi ṣe máa sọ mo mọ̀ kí mo máa hit ẹ̀ padà tí n bá dẹ̀ ti pí kọ́ àánú ẹ̀ ó ṣe mí nílé sọ ní tí mo fẹ́ sọ mọ́ so because gbogbo tó ṣẹlẹ̀ ti wà lọ́wọ́ mi mo ti mọ̀ already so kò wá kí Ọọ̀ni kò dọ̀bálẹ̀ kí Ọọ̀ni wọ́n padà fọ́ọ̀sì ó padà kí Ọọ̀ni o tó fi náà fi tí àga ìsóhun lójú Ọọ̀ni kọ́sá ló fi nǹkan sí ọ lójú Ifẹ̀ ò lè máa lajúlẹ̀ kó o máa rí olórí aládé fín wọ́n fi nǹkan sí lójú at the end of the day àwọn àtàwọn tó ń jọ wá ń padà dọ̀bálẹ̀ ìdọ̀bálẹ̀ wọn wá níyì mọ́ bèmí Àkàndọ̀rọ̀ Awíkóńkó sọ gbólóhùn kan gbà náà pé o lè dúró wákàtí 3 de olórí aládé ṣé wọ́n invite ẹ nígbà yìí sí pé wọ́n ń ṣènáwó ìwọ ló sọ pé o fẹ́ wá wọn dẹ̀ ni ọmọ bọ̀ so ìgbà tó dẹ lọ ìyẹn ò túmọ̀ sí wípé sáwọn èèyàn ò lè dúró dè wọ́n ni àwọn èèyàn lọ sọ́fíìsì tán máa dá wa dúró for some hours kan tó attend sí wa ẹni ẹ̀gúngún lẹ́sẹ̀ ní sí lákàtà alábẹ́ lọ ìwọ lọ ń wá royal blessing ló jẹ́ kó lọ sọ́dọ̀ ni àbí sọ́ọ̀ ní wà nínú AAC ni Ọọ̀ni ò sínú àwọn political party kankan Ọọ̀ni ọ̀dẹ̀ díje ọmọ Ọọ̀ni ọ̀dẹ̀ díje tábí sọ pé Ọọ̀ni fẹ́ fa sẹ́nítọ̀ kalẹ̀ ní nínú AAC ní Ọọ̀ni lèèyàn tó fẹ́ díje fún House of Rep member kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ so ìwọ lọ wá royal blessing lọ ọwá kún CV yẹ pé ọgbà endorsement Ọọ̀ni tilé Ifẹ̀ nítorí ọba lọ nìyẹn iye wákàtí tó bá wù kan fi dá ọ dúró you have to endure things àwọn ìwádìí tí àwọn nǹkan tí mo rí nípa Ọmọyẹlé Sowore nìyẹn tí mi fi gba tiẹ̀ sorry to use that language I love him as a person but mi ò like ideology ẹ̀ because tẹ bá wọ Ọmọyẹlé Sowore ọkàn àtàkì gbá àtàkì àwo yóò àtàkì lè yóò àtàkì lè yóò àtàkì lè yóò àtàkì lè ó ní kí wọ́n yọ ẹgbẹ́ tó kún kúrò ní ipò ọlọ́pàá wọ́n ti yọ kúrò ní ìsìn ṣé fámìlì ẹ̀ ló wá bọ́ bẹ̀ sábúrò ẹ̀ ló ń ṣe lóyún IG ní ìsìn àbí ẹ̀gbọ́n ẹ̀ àbọ̀mọ bàbá ẹ̀ àbọ̀mọ ìyẹ́ ẹ̀ àbọ̀mọ lóyún àbí fámìlì ẹ̀ òun kàǹpé against ẹgbẹ́ tó kún igbádogóje rò wájà wọ́n gbọ́dọ̀ yọ ni wọ́n ti wá yọ báyìí ńgbà tán wá yọ gangan kí ni tó wá gbà ń bẹ̀ oní sympathy lóòótọ́ ọ láwọn èèyàn lórí social media tí wọ́n ń tẹ̀lé ọ blindly torí pé òye ilé ayé òye wọn especially àwọn ọmọ òbí torí pé wọ́n ń kọ̀ dé síta tọ̀ sílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní freedom ó tún sunkún káàkiri lórí ẹ̀ Ọmọyẹlé Sowore kí ni ọ gangan are you a politician or an activist or a broadcaster or a lawyer let us know so that we can be able to identify you as at now we couldn't ìgbà kan là ń pè ọ lọ́mọ Yorùbá ńgbà tó dé delta ó ní Niger delta ni ẹ́ o láàrin àwọn family ẹ̀ ló dé yẹn ní ọlọ́mọ Niger delta ni ẹ́ àṣìwá fẹ́ lè sọ wípé ókè o ara wa lẹ́ni o Ọmọyẹlé Sowore tó ń jẹ́ bóyá o ti pẹ́ ńlẹ̀ Yorùbá bóyá ilẹ̀ Yorùbá wọn bí ọ sí I don't know because Ondo state ló ń claim and I told you then categorically pé tó bá fẹ́ ṣe politics o ní Nàìjíríà tá a wà yìí o kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ l'Ondo state
mo là kalẹ̀ fún ọ̀nà méjì tó rọrùn fún ọ láti ṣe politics nígbà yẹn if truly you have interest in politics tí ì bá ṣe pé ọkàn ya mọ̀ dàrú ọkàn wá láti wá da gbogbo nǹkan rú kó mọ̀ létò kí nǹkan mọ̀ lójútùú. tó bá jẹ́ lóòótọ́ lo ní interest nínú politics you can't just be coming from nowhere and be telling us pé o fẹ́ jẹ president. Nàìjíríà kan náà ti ń ṣerú ẹ̀ bọ́yọ̀ lọ sílùú míì tó kéré tí ojú ò ti kára mọ́ tán ti mọ àbí tójú ti kára mọ́ tán ti mọ́ra wọn. ìlú tí ò lágbára tí wọn dẹ̀ ṣe di ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọn ìdẹ́ ẹ̀sẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀. kò rọrùn fún èèyàn kankan láti wá from nowhere kó wá jẹ president Nàìjíríà because ló dàbí ẹni pé wọ́n ń réyè lọ́rọ̀ president bí ìgbà tán bá ń réyè ọba Ìbàdàn. You have to be in system. àwọn kan ti wà ní system gan wọ́n ti ń le láìmọye ọdún wọn ò tí ì rí. Àtíkù Abubakar yóò ti máa lọ bí ẹ̀kẹfà bí ẹ̀keje kò tí ì rí mú. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní interest wọn ò rí mú. Bọ́lá Ahmed Tinubu ti bẹ̀rẹ̀ processing more than 20 years ago. wọ́n fẹ́ yí lágbòdà àánú onírọ̀ o èmi lọ́kàn o. à ń to kínní ni à ń pin ni ẹ ti tò dọ́dọ̀ mi ó yẹ kẹ́ ẹ fún mi kò yẹ kó níyàn jíjà nú. ọ̀dẹ̀ débẹ̀ látìgbà tó ti débẹ̀ ọmọ ilé Sowore kò fi Tinubu lọ́rùn lẹ̀. yóò ṣe dáa ni kò ṣe dáa ni wọ́n já wọ́n jó nísinmi. èmi wá wò pé ká lọ́mọ káàrọ̀ òjìrè ni ọ́ lóòótọ́ ó yẹ kó rí dáadáa nínú nǹkan tí gbogbo ọmọ káàrọ̀ òjìrè ń ṣe rí kò tí ì sí nǹkan tá a ṣe ń lẹ̀ Yorùbá tí Sowore support wa rí. tí ó bá support Haúsá tí ó support Fúlàní yóò support ẹ̀yà Ìgbò ní family ẹ̀ tí ń support jù. kálukú ní grace láti support whoever tó bá tẹ́ lọ́rùn. ìgbà yẹn ni mo sọ fún pé ìwọ tó lè dúró 3 hours tá a bá fẹ́ dìbò fún ọ tá a bá fẹ́ dìbò fún ọ tá a bá fẹ́ dìbò fún ọ how many hours la fi máa dúró sínú oòrùn bójò bá ń rọ̀ àìkú òǹbí tá a ti ń dìbò lọ́pọ̀lọpọ̀ ìgbà látàárọ̀ dálẹ̀ la fi máa wà ń bẹ̀. ìwọ ọ̀dẹ̀ lè dúró 3 hours ọ̀dẹ̀ expect àwa ká dúró for so many hours fún ọ kó o lè wọlé. against ẹ̀ ń gbà náà pé n tó mú ọ tó fẹ́rẹ́ lórí aládé fín ó ní respect and we don't want people like you. ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà lórí fín gbà náà. ok ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ wọ́n kọ lórí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Sowore dẹ̀ ní strategy ó ní logic bí ṣe máa ń rìnrìn àjò ẹ̀. tí nǹkan bá ṣẹlẹ̀ gbáà yóò yọjú free but kò ní sí follow up yóò dáin dáa tó bá ti di pé kìí ṣe tó lè fẹ́ fọ̀ òun. ìgbà tọ́rọ̀ Sunday Ìgbòho ṣẹlẹ̀ ó dìde lóòótọ́ àwọn èèyàn tán kó lọ sí Àbújá láti ilé olóyè Sunday Ìgbòho ó lọ ń wò wọ́n l'Àbújá we all see it. now Ìgbòho wá jáde olólóṣèlú alámọ̀lá ni ṣé kò wá insulting. Ìgbòho jáde ó dẹ̀ sọ̀rọ̀ wípé ẹ ń bá campaign against Tinubu báyìí ni ó ṣe rí fún un kò ẹ ń bá dẹ̀ sọ pé kò má support Tinubu n tó bá gbani kalẹ̀ lọ́jọ́ ogun làá wárí fún bí gbanigbani èyí tó bá gbìyànjú gbanilẹ̀ lọ́jọ́ ọ̀ràn làá sátọ̀ gẹ́gẹ́ bí olùgbèjà n tó bá gbẹ̀mí ẹni là nínú dààmú dààbò ó tó ní téèyàn lè bọ́ ọdún 4 lẹ́yìn odi ilé ò ṣeé dé ọ̀nà ò ṣeé rìn ìyá da láìsí lórí firifiri ní rẹ́bí ní rárá bọ́ bá yọ wọlé àtúnyọ jáde kò sẹ́ni tó mọ ibi tí ń forí lé ọkọ lílẹ̀ jàràmù kò lè wọnú ẹ̀sùn ó wá ń ṣe bẹ́ẹ̀ fòdìdí ọdún 4 ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ẹ̀wọ̀n bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n pa sínú ilé ẹ̀ ó dá láàrin kiri fòdìdí ọdún 4 sọ ẹnìkan wá sọ̀fù problem ẹ̀ ó láǹfààní àti wá sílé padà kò tó ń dùn mọ́lé ayé yín nú. so ẹ má jẹ́ ń gbà àkókò yín ẹ jẹ́ ń sáré play tí mo fẹ́ play ọ̀rọ̀ tí Ìgbòho sọ ní ká kọ́kọ́ play then ká wá play ọ̀rọ̀ Ọmọyẹlé Sowore bó ṣe kàn án bí wọ́n ń jà nílé kejì ṣe jẹ́ ti and again bó ṣe gbọ́dọ̀
bad mouth to everybody. Èyàn lè contribute sí issue, èyàn lè contribute sọ̀rọ̀, ó lè sọ opinion tiẹ̀. You always talk anyhow. Ọmọ Yẹlé Sowore ò ní break ẹnu. Òótọ́ ọ̀rọ̀ délẹ̀ ká bára wa sọ. Àtọ́ bá dẹ̀ ti rí kámẹ́rà tó náà bá ti rí kámẹ́rà tó bá ti rí máìkì ń sọ̀rọ̀ lọ́nu. Mo yóò ṣe kankan náà. Kí lẹ́sẹ̀ mi? Ṣé mo ṣe síta tó? Ṣé mo ní kí Yorùbá wọ́n rìn ní? Ta ni mo pa? Mo lẹ́yìn Fúlàní tẹ́rọ̀rìsì mo pa àwọn ọmọ ẹ̀kọ́ lórí ilẹ̀ wa. Wọ́n Buhari tó jẹ́ pírẹ́sìdẹ̀ntì tó bá ti ṣe déédéé ẹ pín Nàìjíríà. Bó ìṣẹ̀lẹ̀ náà nìyẹn ń gbà yẹn. N tí Igboho sọ ni wípé ohun ọ̀dà lúrú, ohun ọ̀pààyàn, ohun ọ̀dẹ̀ pàṣẹ fúnlẹ̀ Yorùbá pé báyìí ni kẹ́ ẹ ṣe. Because Nnamdi Kanu tí gbogbo yín dìfẹ́ǹdì ẹ̀kan ṣoṣo ó pàṣẹ síta tó ní state bíi 5 àwọn gọ́vnà dẹ̀rí overturn. Àwọn èèyàn bẹ̀rù ọ̀rọ̀ ẹ̀ jọ̀rọ̀ àwọn governors lọ. Wàhálà àti làásìgbò ní South East ó lọ fọ́pọ̀lọpọ̀ ọdún nítorí ọ̀rọ̀ Nnamdi Kanu. Wàhálà lè Káàárọ̀ Oòjíire ó bọ̀ pọ̀lọpọ̀ dúkìá jẹ́ bọ̀ pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nítorí ọ̀rọ̀ Nnamdi Kanu. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe kankan bẹ̀ o. Bóyá lórí fóònù, bóyá lẹ́yìn odi, bóyá nínú odi, kò pàṣẹ tí ó dà lúrú. Kò sọ̀rọ̀ tí ó bà lú jẹ́ kò dẹ̀ sẹ́ni tí ó gbẹ̀mí ẹnìkankan. Ẹnìkan kan gbẹ̀mí mì nínú ìrìn àjò tí Sunday Igboho rìn. Yàtọ̀ sí pé àwọn DSS wọnú ilé ẹ̀wọ̀n yìí mọ̀ pààyàn bẹ̀. Ó tí mo sọ nìyẹn. Kò tí ì pọ̀ jọ̀rọ̀ tí mo lè sọ lọ. Ẹ̀tọ́ wa ni mo fi yan mọ̀ speech. Wọ́n wá nípa wọ́n pa Àdògán, wọ́n pa Bàbá Tájì. Ìyá mi kú lé lórí, wọ́n pa àwọn kan lẹ́kọ̀ọ́ lórí. Ìyá mi kú lé lórí. Reality ní ẹ̀rí pé ìgbà tí n bá fẹ́ sọ màá ní màmá yìí ò tí ì dàgbà púpọ̀ jù. After all, bàbá ń sọ̀rọ̀ nípa ìyá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, ìyá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, màmá tí mo mọ̀ dáadáa ni. Màmá tèmi fúnra lára mi ti wá lọ lé ni. Tí mo torí ẹ̀ lọ́jọ́ méjì ń Ìgbòho. Ọjọ́ tí mo débẹ̀ wọ́n ní wọ́n lọ sọ́jà. Wọ́n dẹ̀ máa pẹ́ kán tó dé. Ara wọn jí pépé, ara màmá jí pépé. Ọ̀rọ̀ ẹnu wọn sáǹdì dáadáa, màmá ò tí ì darúgbó, ìyá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ò tí ì darúgbó. So ìrònú ọmọ ni ló jẹ́ kí màmá yóò tètè lọ. So nígbà tí Ìgbòho ti wá sílé, ìwọ̀nba èèyàn péréte ni Ìgbòho ń rì. Ìwọ̀nba èèyàn péréte ní í ṣe lédè lẹ́yìn ẹ̀, ní í ṣe lédè, ìwọ̀nba èèyàn péréte ní sọ tó dáa nípa rẹ̀. So ta ló bá dá sọ̀rọ̀ gbèsè ayé ẹ̀? Nobody. Tó bá burú tán ìwọ nìkan ni ó kù. Gbogbo ta ní ṣe láṣẹ àlómìnira wọn ò fi mí lẹ̀ ẹ̀rẹ̀ ń bàjẹ́ lọ. Ẹ̀kan bàjẹ́ lọ. Mo dẹ̀ bí mọ́lẹ̀ rẹpẹtẹ àwọn ọmọ mi sunkúnsunkún mo gbà fọlọ́. Ta ló bá mi rántí ìyá Àdògán? Àwọn ọmọ mi sunkúnsunkún ọ̀rẹ́ nìkan kan. Sọ yẹ kí n sọ sá. Because mo ti wà pẹ̀lú Ìgbòho rí. Táwọn ọmọ ẹ̀ sọ wípé kó drop Yorùbá Nation. Àti ìyàwó ẹ̀. Ẹ mọ̀ kí ìyàwó tàbí ọmọ èèyàn kó block èèyàn lórí WhatsApp. Torí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá ni o. I was there. Ìgbòho kan máa sọ bí àwàdà náà ni. Agogo. Ìyàwó mi block mi. Àwọn ọmọ mi láwọn ò bá mi sọ̀rọ̀. Wọ́n ní kí n fi Yorùbá Nation lẹ̀. Sáwà káwọn èèyàn dágbé mi dé méjì ọ̀nà àwa dédé dà wọ́n lẹ̀. That is the kind of person he is. Okay. Ta ló bá mi rántí ìyàwó rẹ̀ wà dáadáa ọmọ rẹ̀ mọ́? Ta ló rántí fámìlì ìyá mi? Kò sí, ó ti wà lọ́rùn mi nìkan. Okay now, àwọn bàbá kan. Ó ti wà lọ́rùn ti ẹnìkan.
ta ni bá gbọ́ bùkátà ta ni ó bá gbọ́ bùkátà lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n depend l'Igboho tí wọ́n live by him. So ó dẹ̀ rí freedom ẹ̀dẹ̀ ní kọ́ mọ́ gba freedom kí kọ́ takú wọn lé bí ara bí tó ń takú wọn lé tí ń bá dájọ́ jiyàn tí ń sọ̀rọ̀ sàkàsàkà sádájọ́ tọ́ládájọ́ lẹ́tọ̀ọ́ láti gbé ẹjọ́ òun tó lórílẹ̀‐èdè Nàìjíríà ò lófin tó lè gbé òun dè kí wàá wọn fi gbé dè nísìn sí èso òfin náà ni ìyẹn jù ọ lò níjọ́ kan ìjọba ni wọ́n ń pè é ń tọrọrùn fún ọ láyé ni pé má jẹ́ kọ́wọ́ ìjọba ó bá ọ tán bá heyọ́ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ òfin nìkan ló lè gbà ọ́ lẹ̀ tíjọba bá mú ọ o àtọ́jú àánú irú eléyìí tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho rí. bá dìde pé ẹ̀sùn lọ́dọ̀ bàbá Tinubu yẹn yá lọ bá sọ ọmọ yìí lọ́rùn lẹ̀ kó lè pọn padà tí bó ti ń ṣe nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn ni mo gbọ́ ẹ tó bá ní kí n má tẹ̀lé Tinubu that is his own decision. Ìgbòho ti sọ pé gbogbo ọmọ Yorùbá o Tinubu ni ẹ tẹ̀lé o by fire by force tàbí Tinubu ni ká ẹ dìbò fún o ẹni tó bá ní kí n má tẹ̀lé Tinubu ó dẹ̀ tó sọ́nbì kan pé ẹ bá fẹ́ràn mi that is ẹ bá fẹ́ràn ẹ̀ tó fẹ́ tẹ̀ síbi tó tẹ̀ sí kò sí ní tó bad. Wọ́n tó ṣe network yẹn Facebook yẹn tó ti hang I don't know ó sì wà ń bẹ̀ ó wà ń bẹ̀ YouTube sì wà ń bẹ̀ Facebook yẹn kàn ti hang ni bóyá ó máa release ẹ̀ tó bá yá ó ti release ẹ̀. gbogbo ayé mi tẹ̀lé bàbá tí tó sì wọlé second time wọ́n wá nífẹ̀ẹ́ mi tọkàntọkàn wọ́n láti support mi. bàbá àwọn ọ̀tajà yẹn tó bẹ̀rẹ̀ sí. bàbá yẹn wá ní pé olùtọ́rọ̀ dé fún Sunday níbẹ̀ ni bàbá àwọn olùkọ́ wá ní Sunday mọ́ ní bàbá olùkọ́ ní Sunday mọ́ ní sáà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí ìlú bẹ́ẹ̀ lọ. Ìgbòho ní bàbá Olúgbọ́n kábíyèsí Olúgbọ́n ọba Olúṣọlá wọ́n ní security ló fi bẹ̀rẹ̀ àwọn sọ pé bẹ́ẹ̀ ni èmi Àkàndọ̀ ọ̀rọ̀ Awíkóńkó Àjàó ọ̀rọ̀ Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ mo rèé bá ẹ̀gbọ́n mi Ìgbòho ńlé fúnra lára mi I can say that categorically bọ̀dá àti ń dakínní ìpapọ̀ security la fi bẹ̀rẹ̀ ṣé security ni a fẹ́ dìmú ni àbí Yorùbá nation ọ̀tọ̀ ní Yorùbá nation ọ̀tọ̀ lọ́rọ̀ security ọ̀tọ̀ lọ́rọ̀ politics fáwọn èèyàn kan fẹ́ dìbò because arílára wa ń gbà náà ti ń sọ pé àní fáwọn olóṣèlú láǹfààní láti dìbò ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn nǹkan yìí bọ̀dẹ̀ jáde kan mú ń bẹ̀ èwo la fẹ́ mú ń bẹ̀ ọ̀tọ̀ ní Yorùbá nation ọ̀tọ̀ lọ́rọ̀ security ọ̀tọ̀ lọ́rọ̀ olóṣèlú ọ̀tọ̀ lọ́rọ̀ election. òun náà ni kábíyèsí Olúgbọ́n bí wọ́n léèrè pé ṣé bí security ló fi bẹ̀rẹ̀ because ká ní security tá a fi bẹ̀rẹ̀ ńgbà náà la gbé lọ́wọ́ ni á ti rìn jìnnà ìjínigbé tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ káàró òjìrè ò ní ṣẹlẹ̀ kò sọ ní sùnmọ̀mí tó gbórúkọ Sunday Igboho tó tún dúró nígbà náà kò sí lè tó tún wẹ̀yìn wò ìgbé àfẹ́wé oko àwa nǹkan ọbẹ̀ ni Ọlọ́run fọlọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe ọ̀rọ̀ Yorùbá la fi fọ́ lójú mọ̀jàmọ̀sá amọ̀jà àmọ̀sá ńgbà náà la fi fọ́ lójú mo dẹ̀ pàkíyèsí gbogbo ọmọ Yorùbá sí nígbà náà pé ìjà tá ń jà ìkíyèsí lè ta lè ṣẹ́gun àwọn tá a ní ìdí ò support wa wọn join wa àdẹ̀ lè dá ṣe akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọba sá látìlẹ́yìn fún ìjọ àjùmọ̀jó nígbà yìí kíkọ́ ni ìjọ ànìkànjó kọ́ ni lẹ́sẹ̀ àwọn tó yẹ kó join wa wọn join wa àwọn tó wá join wa tí wọ́n jẹ́ lẹ́nu orí sọ wọ́n fẹnu ba gbogbo nǹkan jẹ́ wọn ò fẹ́ listen sópinì ẹlòmíì
lọ́jẹ́ kan fún mi lórúkọ ọ̀dàlẹ́ni ọ̀lẹ́ni igbádogóje má bomi tútù sí alọ́kàn tó o bá lè ṣe Yorùbá nation má sọ fún ọ pé kán má ṣe é ló ti wà débi adé majority wọn wà lè jáde mọ́ pé awé kónkó èèyàn ni ọ́ òṣèlú tún délẹ̀ mú ní ẹ wá ẹ já ètè súnmọ́ Tinubu ní sí o ó ló lè yọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho nù tá a bọ́ sí i o ó nìkan ló máa wà approachable sátìkù lálọ́ ọba bẹ́ẹ̀ àbí Peter Obi kò sẹ́ni tí wọ́n bá fún wèrè lọ́kọ́ yóò rúkú sọ́dọ̀ ara ẹ̀ Nnamdi Kanu ó ṣe dá o kò ṣe dá o ní Peter Obi ọ̀kọ̀ọ̀kọ̀ yọ kú o kó lè boríyìn ní South East. ẹjá lọ da ẹjá tètè darapọ̀ mọ́ wọn ní ìsìn tí wọ́n nídìí ìbò tí wọ́n nídìí àwọn èèyàn tí ó dìbò fún wọn. torí tí Tinubu bá ti wọlé tán a ní lórí ọ̀fẹ́ àdẹ̀ní lẹ́nu ọ̀rọ̀ láti lọ padà bá mọ́ yọ́la support wọn a against o. la fi kó bitibiti èèyàn lọ́njọ́ náà lọ́hùn o ọkọ̀ látà fẹ́ lọ làwọn kan ní ká mọ̀ lọ́mọ mo nírọ̀ o bígi ń pọngi mọ́gi èmi ìṣàdéhùn kí n mọ̀ mọ̀ṣẹ́ àwọn tá a rí bá lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí máa ń tan àwọn bẹ́ẹ̀ tí wọ́n sọ pé àwọn bọ̀ táwọn ò ní rí wọn mọ́ àwọn ọmọ bóyá wa náà wá èmi náà ò lè stop ẹ̀ kí n mọ̀ lọ ntójú mi bá rí bẹ́ẹ̀ mo fẹ́ fàyàrán láti lọ pèsè ààyè tó soften sílẹ̀ fọlọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho ni I got nothing from the meeting until now mi ìkànlẹ̀kùn lé àwọn olóṣèlú mọ́ mo fi Ọlọ́run ọ̀run búra mo lọ Àbújá ilé yìí tó ń dìṣòro àwọn èèyàn kan bàbá mo lè ṣe làáyàn and I told you people I love record. God bless you, Mr. Latif. God bless you, sir. I love record. Kálukú wa ló ní reason and purpose tó fi ṣe nǹkan tó ń ṣe. Èmi fẹ́ jẹ́ àmọ̀ fáwọn ìwé tí ń bọ̀ lẹ́yìn lórí àṣà àtèdè. Kan nílò nǹkan nínú ọ̀rọ̀ Yorùbá, nínú èdè Yorùbá, nínú àṣà Yorùbá, nínú ìtàn Yorùbá, kan ní ẹja lọ wo àwọn nǹkan táwọn kòńkò ti ṣe sẹ́yìn. Bóyá mo wà láyé àbí ń sí láyé. Mo fẹ́ witness ibi tí wọ́n ti transit from one leader to another, one president to another. Mo fẹ́ rí fúnra lára mi and I went to Abuja. Lóòótọ́ àpọ̀lọpọ̀ àwọn èèyàn tá a jọ lọ sorry to say ọmọ ìjẹbẹ̀rí tí wàbẹ̀ àyà pọ̀ nù wọn àwọn náà ń jẹja tí wọ́n record rẹ̀ I tasted nothing. Bẹ́ẹ̀lì ọba sọ̀rọ̀ síbẹ̀ lọ Abuja síbẹ̀ ẹjọ́ lọ jẹja ní síbí gbàdógójì sí bóró ọ̀wájà. I now ask them ta lẹ ní tó lè ṣe ju bí Tinubu ṣe ń ṣe yìí lọ kò ìdánmọ́rán lóòótọ́ ṣùgbọ́n kọ̀ọ̀kan nínú wa ajẹ́ni tí ń kàwé adẹ̀jẹ́ni tí ń wádìí mo wádìí ẹni tó change ìtàn ìgbésí ayé Singapore mo rí pé olùta 5 years lórí àlééfà as president. Lónìí tá bá ń sọ̀rọ̀ ìlú tó develop àmọ́ Singapore ṣùgbọ́n ẹni tó change situation wọn tó change life wọn tó jẹ́ kán rí ilé ayé gbé olù 31 years lórí àlééfà Nàìjíríà ò lè ever gbárù ẹ̀ láíláí. So ìṣòro tá a ní pẹ̀lú àwọn youth of nowadays ni pé pẹ̀lú Nigerians pẹ̀lú ọmọ Yorùbá wọn ò kí ń fẹ́ different opinions wọn ò yàtọ̀ sádìtì orin kan tádi tí bá gbọ́ tètè ẹ̀fìdí náà ni ọmọ ọ̀ràn mọ́nu nǹkan ẹyọ kan tẹ́nìkan bá ti kọ́kọ́ sọ tán ti gbámú náà ti gbámú tẹ́lómi bá wá with different idea different opinion different decision ó ti dọ̀tá wọn. Èmi ọ̀dẹ̀ lè tẹ̀ síbi táyé ń tẹ̀ sí bó bá jẹ́ bí ayé tẹ̀ sí ọ̀dà mo máa dúró sórí ground mi at the end of the day mo máa ń padà sọ sí di mbẹ because ẹ padà rí pé òótọ́ ọ̀rọ̀ ló sọ o nǹkan tó dúró lé ó ní point bọ́tẹ́ ìdírí lójú ẹsẹ̀ ẹ sáré mọ́ táàgì mi gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìsìn mo ti predict ẹ̀ sẹ́yìn. So ìṣúná lọ kí ẹ lè fèsì àwọn terrorists tó ń disturb wa lè ọmọ ara rẹ ni bàbá ní àwa sọ fún president pé security ọmọ ẹ ó fèsì àwọn terrorists rẹ àti Kwara ni ó àtẹniwé ẹ ní ẹ lè wọ ọbẹ wọn ní bàbá mi á sì fẹ́ ẹ lọ. wọ́n ní bàbá Olúgbọ́n béèrè lọ́wọ́ àwọn so lè ráwọn ọ̀dọ́ bíi 50,000
olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lòun ò rí jù bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ àwọn ń sùn mọ̀mí tán yọ wá lẹ́nu dà wá láàmú yìí ẹ lè tọ́pa wọn Ìgbòho ní bẹ́ẹ̀ ni and let me tell you the fact bó ṣe wí gẹ́lẹ́ ó possible bẹ́ẹ̀ because ìran káàárọ̀ òjíire fúnra lára wa akínni wa o kò sọ lẹ́nu wa o ṣé ẹ gbàgbé ó ní lára wa tí máa ń dẹgbé ná tí máa ń dẹgbé òru ọdẹ kan ṣoṣo yóò sọ náà máa rí ọdẹ dẹgbẹ lọ lóru ó nìkan nugbó yóò pẹran yóò nìkan gbé wálé akin wọn ń pè bẹ́ẹ̀ ìran káàárọ̀ òjíire ò kì í sojo. ká tó wá sọ pé ńgbà tá a bá pọ̀ confidence wa máa ń ga sókè ara wa egun wa máa ń kàn because a ní a máa wo ẹ̀yìn àárẹ̀ èèyàn á wò wájú ara àwọn èèyàn ọkàn wọ́ balẹ̀. àwọn tí wọ́n ń jí wa gbé tí wọ́n ń fẹ́ràn jẹko ọlọ́run ọba mi ń gbọ́ wọn ò lẹ́mìí wọn sì lágbára wọn lójoojú pátán mọ́ lọ. torí kò sí resistance ni wọ́n fi ń kọlù wá ní gbogbo ìgbà. tá a bá dúró tán tá a fẹ́ resist wọn ọlọ́run gbọ́ wọn ó sá 50,000 ọmọ káàárọ̀ òjíire kò ní sájínigbé nínú gbó wa mọ́ láéláé. sásásá náà máa fọ gbogbo nugbó mọ́ kódà kan mọ́ gbé bàdá nìkan gbé kùmà lásán dání ajínigbé ọ̀nà pápá bùrà ni. so wọ́n béèrè lọ́wọ́ àwọn pé sáwọn lè ṣe àwọn làwọn lè ṣe àwọn ọba làwọn ọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ kan gbé security ilẹ̀ Yorùbá fún Ìgbòho. ọlọ́dẹ fàṣẹ sí àwọn bàbá yẹn bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ní àníkẹ́ face mọ́lẹ́ bàbá terrorist náà là á fèsì kò sí tó kí pẹ̀lú àwọn Fúlàní tẹ́ bá ti dáadáa àbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹjẹ àníwàlá pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist wọ́n ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wọn mọ̀ dòdò kọ́ mọ̀ dòdò àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣe yẹn lọ àríjà àwọn èèyàn rẹ lọ kọ̀wé wa àbúrò ẹ̀fọ́ ẹ̀fọ́ náà ẹ bá ń pàtẹ́ fún wa. So now pápápá ẹ jẹ́ ká gbọ́rọ̀ tọmọ ẹ léṣòwò rẹ náà kọ́mọ́dàbí ẹni pé aróde apá kan adá kan sí ń bọ̀ ọjọ́ o sọ̀rọ̀ rẹ̀ lélẹ̀. Is in jail today because he's different from Sunday Igboho. Yes. If Nnamdi Kanu were to be Sunday Igboho, he would be. Nnamdi Kanu is in jail today because he's different from Sunday Igboho. Ohun tọ́mọ eléso rẹ̀ sọ rèé ó ní Nnamdi Kanu ọlọ́wà lọ́gbà ẹ̀wọ̀n lónìí torí pé yàtọ̀ sí Sunday Igboho a analyse ìyàtọ̀ ẹ̀ fún n tó ń rò kọ́ n tó portray kọ́ n ìyàtọ̀ tó wà láàrin wọn o. If Nnamdi Kanu were to be Sunday Igboho, he will be campaigning for Tinubu in the southeast now. Yes. Because it's the same terms that they gave to Sunday Igboho that he accepted that Nnamdi Kanu has rejected over the last. Now, tí Nnamdi Kanu bá reject freedom láàrin àwọn èèyàn ẹ̀ ní o agbájé ló bá bẹ́ẹ̀ lóògùn àǹfààní mọ̀lẹ́bí nìkan ni o ànígbà tó wà nínú jail tó wà àǹfààní kí ni Nnamdi Kanu ṣe fún rẹ̀ àǹfààní kí ló ṣe fún rẹ̀ àǹfààní kí ló ṣe fún mọ̀lẹ́bí ẹ̀ oore èwo ló ṣe fúnra alára ẹ̀ pẹ̀lú bó ṣe wà nínú jail yẹn èèyàn ń fìyà jẹrẹ ẹnu ẹ̀wọ̀n ẹni kọjú ẹnìkan ńgbà tí ìran káàró òjìrè mọ̀ pé mọ̀jà mọ̀sálà máa kí ogun akíkanjú tó mọ̀jà tí ọmọ̀sá yóò bógun lọ kò sí tó ní kéèyàn ọjà kọ́ mọ́ wẹ̀yìn kò sí nǹkan tó ní kéèyàn ọmọ jà kọ́ mọ́ wẹ̀yìn kọ́ mọ́ lọ rèé túnra mú bó bá rí i pé ojú ogun tó ń wáyé o èkúrú fẹ́ tẹ̀yìn ní fàǹfà omi fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu
Very, very unfortunate. 10 years. Now, ó ní offer tán fún Sunday Igboho Nnamdi Kanu kọ̀. Offer wo ná fún Nnamdi Kanu? Àwọn àgbààgbà South East wọ́n lọ bá. Jẹ́ ká negotiate kan rèé. Pardon nìkan ló lè ní. Bọ́lá Ahmed Tinubu kọ́ ló arrest ẹ. Bọ́lá Ahmed Tinubu lè release ẹ. Bọ́lá Ahmed Tinubu kọ́ ló arrest Sunday Igboho. But Bọ́lá Ahmed Tinubu ló release Sunday Igboho. Ó lè ṣe the same thing fóònù náà. Ṣùgbọ́n agídí inú eegun orí kan ráàyà kò fún láǹfààní láti gba orí ọ̀fẹ́ ọ̀hún. Ó wà níbi tán ti dájọ́ kinní fún. Ta ni ó bá yí padà? Ẹ padà bẹ̀bẹ̀ náà ni tán bá fẹ́ yí padà. Tán bá fẹ́ dẹ̀fẹ́ tán bá dẹ̀ yí padà yóò wà lé yóò ṣẹ̀ wọ́n gbére rẹ̀. Torí ìjọba ní tí wọ́n fi ń bá jà. Wọ́n sábà jà lórí arán sán, wọn ò bá jà lórí arérì. Wọ́n ní nǹkan tán fi pè lẹ́jọ́. Wọ́n ní nǹkan tán fi rán lẹ́wọ̀n. So gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ̀rọ̀ ní ìsìn ọmọ ilé tí ń sọ̀rọ̀ ní ìsìn èèlò ló fún ìyàwó Nnamdi Kanu. Ẹ̀mí ló ní lọ́wọ́ wọn láàrin ọ̀sẹ̀. Tó lóun pààrọ̀ kóòtù bí ekú kéré yìí. Tí ń pààrọ̀ ọgbà ẹ̀wọ̀n bí ekú kéré yìí. Àwọn oore ṣe á rí mi. Oore ká gbé kámẹ́rà lọ. Káyé orí wa kan lè pìtì wa. Ó fẹ́ sympathy. Sympathy tí ò lè sọ di chairman local government. So please don't insult it. I don't know what he will do tomorrow, but the Nnamdi Kanu that I went to campaign for in Aba last week is not somebody. It will be. I don't even know what to call it. If it's a heresy to compare the two of them. As per Sunday Igboho, who I don't know too well, but I've always stated that their own brand of politics is what they call Amala politics in Oyo State. It is politics of. Can you imagine that? Their own kind of politics is the politics I call Amala politics in Oyo State. So lè Sunday Adéyẹmọ Ìgbòho jẹ́ bàbá rí ìbí. Àgbò olóṣèlú ńlẹ̀ Ìbàdàn, bàbá wa Adédìbú, kọ́lọ̀ ọdẹlẹ̀ fèèyàn rẹ̀. Lẹ́nu ọmọ Yẹlé Sowore o. Ìran tiẹ̀ ní máa ń enter against ìran mi. Of chop I chop. It is what they used to call during in the Southeast or rub bumbo. Rub my back, I rub your back. So, but what Sunday Igboho is going to quickly realize is that it's going to be in the hall of infamy. Yes. Like the Nzeribes of this world, who once said that if Babangida did not become president, he will kill himself. Yes. Right? Both him and Babangida have become invalid. You know, it's like Daniel Kanu, who said if Abacha did not become president, he will kill himself. Abacha has died. His own political career died forever. It's like Baba Adedibu in Ibadan, who says that Obasanjo, if he doesn't do third time, he will kill himself. He has also died. So these are ideas that will not last. And I have no doubt that Sunday Igboho has just automatically, if he was ever relevant, just retired himself into the infamy of the people I mentioned. Jáwá béèrè lọ́wọ́ ẹ, bóyá wọlé Elédùmarè tí ń pín relevancy. Tó fi mọ̀ pé ẹnìkan ò ní relevant mọ́, ẹnìkan relevant mọ́. Kí ni relevancy tiẹ̀ náà? Òní lórí ọ̀la ńkọ́. Ìgbòho sọ pé wọ́n tẹ̀lé Bọ́lá Tinubu, àbó súre fún Bọ́lá Tinubu, àbó dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Tinubu. Kò túmọ̀ sórí burúkú. Kò dẹ̀ sí ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún tí ò ní jáde bẹ́ẹ̀ o. Reality. Kò sẹ́ni tí wọ́n ṣe lóore tí ò ní dúpẹ́. Oore la fi ṣẹ̀san oore. Okay, yẹn sọ oore ńlá fún mi, how can I pay him back? Ọ̀nà wo mo fi lè san fún padà? Kódà o, ńgbà tó náà bá nílò mi o, màá jáde fún. Ń yọjú ta mi ní bójú pamọ́. Nítorí Sunday Adéyẹmọ Ìgbòho ṣe nù. Ìkọjá ayé ọ̀dẹ̀ sí ń bẹ̀. Kò dẹ̀ pọ̀jù nǹkan tó lè ṣe lọ. Kálukú wa la ń béèrè lọ́wọ́ wa pé bó la fẹ́ sọ ẹrù kà. Torí gbogbo alágbẹ̀rù lérí báyìí. Nbí tá sọ ká ò tí ì yẹ nìkan. Chapter ni gbogbo wa ń kà lọ́wọ́, chapter wa máa close. Ìgbà tí ó close lẹ́nìkan kan mọ̀, n tó máa bá close lẹ́nìkan kan mọ̀, bí ó ṣe close ni òye wa. Kọ́lọ́ nínú ẹ̀ ní kó ràn wá lọ́wọ́. Kọjá rí ibi ire sọ ẹrù wa kà, kó dẹ̀ já sọ̀kalẹ̀ dáadáa.
ẹ gbà àwọn èèyàn míì ńgbà tán fẹ́ sọ ẹrù kalẹ̀ ẹrù tán ti ń rùbọ̀ látọjọ́ pẹ́pẹ́ ńgbà tán fẹ́ sọ kalẹ̀ lẹ́rù dànù. ẹ tí rere téèyàn ti ń ṣe wàhálà tó ti lọ sọ́jà lọ ra nǹkan ọbẹ̀ lọ́rẹ̀ ẹja tọ́ra ta tọ́ra gbogbo ẹ̀ tó jẹ́ pé ńgbà tọ́bẹ̀ bá jiná tán tó ní kó ń sọ wọlé lọ́bẹ̀ ọ́ dànù ọbẹ̀ míì gò tó dà sínú àrò. ilé tó bá dànù sórí sìmẹ́ǹtì ẹ̀ tún ògbésẹ̀ sílẹ̀ ẹ̀bẹ̀ ọ̀dọ̀tí ẹ̀ tún gbọ́n èyí ó tún mánéjì ẹ̀ bẹ́ẹ̀ pé wàhálà àtàárọ̀ kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. ìgbà tẹ́lómi ọ̀sẹ̀ rù kalẹ̀ nìyó dànù níbi tí Sowore náà fẹ́ sọ̀ka because ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà láti mọ̀ nípa tiẹ̀ náà àti mọ̀ capacity ẹ̀ àti mọ̀ ibi tó yẹ ẹ́ dé àtọ̀gbọ́n ẹ̀ anybody tí ó bá ti ní grand kò sẹ́ni tí Sowore wọ̀ against kò sẹ́ni tí ó attack kò sí nínú ẹ̀sàdá èèyàn anybody tó bá ti ń ṣe rere tàbí tó bá ti ń rìn lọ́nà tí ì ṣe ti Sowore ó máa against wọn máa attack wọn so Ọlọ́run ràn òun náà lọ́wọ́ àkàndọ́ ọ̀rọ̀ Awikonko àjáwọ́ ọ̀rọ̀ Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bá awé tòní tọ̀la kẹ́ni má ní òní torí ẹ̀kọ́ jáwọ́ ẹ mọ̀ jẹ́ ń lò jù bá ń lọ lórí ọ̀rọ̀ Sowore because ó wà disgusting ó wà irritating kò wú etí mi gbọ́ mo kàn láti lo díẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ká lè gbọ́ nǹkan tó sọ kí ni Igboho ṣe Igboho kọjá yìí bàbá ṣe ni lórí ọpẹ́ láàdá ṣé Igboho tún wá jáde yóò tún mọ against Bọ́lá Tinubu ni àbí yóò máa ṣépè fún sáwọn tó defend ẹ̀ gan sáwọn tó fọ́ tó àwọn tó gbẹnu ẹ̀ sọ̀rọ̀ gan ṣé wọn ó tún sọ̀rọ̀ ni. so àkàndá ọ̀rọ̀ Awikonko àjáwọ́ ọ̀rọ̀ Awikonko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe ìjọba ṣòfin kọ̀ràn kà kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́ ọmọ yẹlé Sowore òun náà ti ń bá tiẹ̀ náà lọ wẹ́rẹ́dìwẹ́rẹ́ bó bá tún dàsìkò ìdìbò ní 2027 ní ọ̀nà òtún gbápò tí ẹ sì mọ̀ pé ó ń múra ẹ̀ ṣeré ni kò mẹ́nìyàn kan ṣeré nígbà àwọn ọmọ Ìgbò tí wọ́n ń sáré tẹ̀lé nìsín tí wọ́n ń rojọ́ lẹ́yìn ẹ̀ kò sí nínú wọn tí ó dìbò fún Sowore tòrọ ọmọ yẹlé Sowore ò lè wọlé state ẹyọ kan in the whole country kò lè wọlé state kan òun gángan ò ní criteria tó lè fi ṣe president rárá o ọmọ yẹlé Sowore ò ní o anybody tí ó bá ti rí ntọ́ dánú tí others ń ṣe kò ní leadership quality because you don't condemn people entirely o gbọ́dọ̀ rí nǹkan tó dánú nǹkan tí wọ́n ṣe